bẹ́ẹ̀ ni torí ẹ̀láṣẹ ni kò wá kọ́ wa ọba mi Aláwùrà bí. ọgbọ́n àtòyè bẹ́ẹ̀ ni bá mi tó lọ́gbọ́n àti òye lọ́wọ́ ọwọ́ rẹ̀ láti fẹ́ kọ́ ọgbọ́n àti òye yìí o òun la ṣe ń pẹ̀ pé kò sọ̀kalẹ̀ kò wá kọ́ wa. bẹ́ẹ̀ ni bí kò ṣe pé Olúwa tó ti wà nípa títí wa kí ni àwa ò bá máa wí kí ni àwa ò bá máa sọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọba mi Aláwùrà bí òun náà nìkan ṣoṣo lọ́ba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run tí ó bá ti sí ọba yìí kí ni ò bá máa jẹ́ àwa òun náà ni ọba lánàá ọba lónìí ọba lọ́la ọba títí ayérayé nígbà tí mo ń lọ sọ fún pé tó bá wọn ọba mi Aláwùrà bí nínú àánú rẹ̀ wípé kó ṣọ́ wa pé ká ṣe kí ni o ká pàdé láyọ̀ àti àlàáfíà. bẹ́ẹ̀ ni ọpẹ́ wà ní fọ́ba mi Aláwùrà bí yẹn tó dá ẹ̀mí mi sí tó dá ẹ̀mí yín sí ọpẹ́ pàtàkì Òṣùbà àràbàdàn ni mo gbé fún ẹ ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ìwọ gangan nìkan ni ó tó ká máa sìn ká máa bọ bí ò bá sì wọ ni kò sóhun tí ó ń jẹ́ àwa bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ aláṣẹ àti olùdarí ìkànnì iléeṣẹ́ rédíò Tùngbà bàbá ẹ wò ibi gíga làyé yín o ibi gíga mo béèrè fún yín àtẹ̀yìn àtàwọn ọmọ yín ibi gíga lẹ́ ó máa lọ Tùngbà FM òkè ni ó máa lọ ẹjẹ́ máa fi àdúpẹ́ lọ́wọ́ àwọn akẹlẹgbẹ́ mi tá a jọ wà lórí ìkànnì yìí ẹjẹ́ máa bèrè kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn Ọlákìtọ́ Adégòkè ẹnì kejì mi lórí ètò ó sì ń bá gbogbo pọ̀pọ̀ ṣìṣì November 13 ó ń bá kiri ó ti dáadáa mi pé tó wo ìparí ètò èmi náà ni kí n máa ṣe kí ni kí n máa ṣe Adélékè Kẹ́hìndé Jígbọ́ pírẹsẹ̀ntà ambassador àwọn Ìjẹ̀bú ambassador Ayọ̀bámi Akínrìnàdé bàbá wa nìyẹn olóòtú wa nìyẹn lórí ètò ojúkojú bọ̀ǹtẹ̀ kì í wá kíláàsì kan wá máàkì rẹ́gísítà ẹni bá ti rí yọpímà kó sọ fún wọn pé wọ́n rí wá máàkì rẹ́gísítà kíláàsì bákan náà Ọláyẹmí Àkànní fàlọ́ fàdá Ọpẹ́yẹmí Owólabí láì nígbàgbé ọlọ́wọ́ bọ́tìnì mi akéde ètò ní sáà yìí ẹni tó kéde mi wá sórí ètò Tèmítọ́pẹ́ Òjó kò rí ìlú ní Òjó wọn ní ẹnìkan Tèmítọ́pẹ́ Òjó tó bá rí ìlú tó dáa yóò mú ijó yìí yóò jó ni ṣùgbọ́n gbà tí ò bá ti rí ìlú báwo lẹ ṣe wá ní kí Tọ́pẹ́ wá jó kò lè jó láíláí àtẹ̀yìn tí mi ò lè dárúkọ yín gbogbo yín pátápátá ni mo kí mi ò lólódì ẹnìkankan lórí ètò lónìí àtẹ̀yìn ara lé tó jẹ́ pé nǹkan lólùfẹ́ mi bí ò bá sẹ́yìn kò sí ohun tó ń já wa ní iléeṣẹ́ rédíò Tùngbà pẹ́ pàtàkì lọ́wọ́ yín mo ní kọ́dékọ́dé báyìí ní tewé adé mo bọ̀ ní ti ẹ̀bọ́ yé àní èmi yèyé olúwa ṣeun fún mi mo tún ti dé tó gbé bàbá roko àdé bàbá rodò àbọ̀ ilé lọ̀bọ̀ yìí ń bọ̀ sinmi sí ọmọ inú odi báyìí kì í ṣe kí ni kì í kú sẹ́yìn odi dídé tí mo wá dé mi ò dé kólókó má lè roko mi ò dẹ̀ wá dé pé kólódò má lè rodò ìná máa sọ wípé tólókó bá ti fẹ́ roko ẹ ṣàtọ̀ wá bá mi gbé e báyìí ó ti yé yín tó bá pẹ́ rí tẹlifóònù yín ni ẹ̀rọ bá mi jẹ́ kó dúró sí iléeṣẹ́ rédíò Tùngbà tó bá pẹ́ idé ẹ̀rọ àwọn alẹ́ dẹ̀ yín ní rédíò tá a máa ń gbé lọ́wọ́ ni ẹ ṣàrà bá mi fílẹ̀ kó ṣe kí ni o kó dúró déédéé síbẹ̀ mi ò dé pé kọ́lọ́nà má lè kọ́mọ lọ́nà kó yẹ̀nà bí tó bá lè ṣe kí ni tó bá lè yẹ̀nà sí mo wá dé pápápá bí èjì ìyálẹ̀ ta mo wá dé kọ́mọ kéékèèké kọ́ máa ṣe kí ni o kọ́ máa sunkún ọmú mọ́ nílùkùnrin mo kì í pé ẹ̀kúrọ̀lẹ́ ní ìlúbìnrin mo kì í pé ẹ̀kúrọ̀lẹ́ kákàkiri gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí bá fẹ́ dé ṣé àárọ̀ lẹ́yìn wà ní ọ̀dà ẹ̀ka àárọ̀ lọ́dọ̀ tí
alẹ́ lẹ́yìn wà lọ́ní mo kì í pẹ́ ṣe kí ni o ẹ káalẹ́ lọ́dọ̀ tí ṣé àjìngbùngbùn lẹ́yìn wà ẹ káalẹ́ a kú àtàárọ̀ a kú iṣẹ́ òní ojúkojú lẹ́tọ̀ ètò lójúkojú ní iléeṣẹ́ rédíò Tùǹgbà òní ẹ má ti jẹ́ ń bẹ jù gbọ̀ngbọ̀n akànsì kí ni mo sọ fún yín lé gbọ̀ngbọ̀n àṣẹ kí ni akànsì torí ibi tá a fẹ́ yà sí gan lónìí ok mo ń bọ̀. Oríṣiríṣi ìjọ Olúwa agbára ń bẹ bí ìtàtijọ́ lọ́dọ̀ màmá wa ìfàmì òróró náà yíyọ̀ láfiwé you are a blessing for generation. Reverend Esther Abímbọ́lá mother of Sarah Abímbọ́lá Reverend Esther Abímbọ́lá mother of Sarah. Àtọ́rí ẹni tí ó súnmọ́ ṣe àtọ́rí ẹni tí ó súnmọ́ ṣe wọ́n fẹ́ ní arábá ní ìtura wọ́n fẹ́ ní arábá ní ìtura wọ́n tóbi fáwọn. bẹ́ẹ̀ ni mo ní kíkí ìpọ́jù orúkọ mi ò yí padà yèyé Olúwaṣeun fún mi Àjíbọ́sà lèmi ń jẹ́ Queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi ṣe kí ni kẹ́ máa fẹ́ràn kẹ́ máa pè mí ibo ni mo wá tún já sí lónìí àwọn àlejò mi nu lé lónìí kódà ẹ ti kẹ́ gidi ni àwọn méjèèjì ẹ kọ́kọ́ ṣe àfihàn ẹ mọ̀ pé nílé ayé a máa ń sọ nǹkan kan tí ò bá ti sí kinní yìí ní ilé ayé yìí nǹkan tí mo fẹ́ dárúkọ yìí tí ò bá ti sí kọ́lọ́ máa ṣàánú èèyàn ni o a nílò ẹ̀ ní gbogbo ohun tá a bá ń ṣe nílé ayé wa a nílò ẹ̀ láàrin ọkùnrin sí obìnrin a nílò ẹ̀ nínú ilé a nílò ẹ̀ níbi iṣẹ́ a nílò ẹ̀ láàrin ọ̀rẹ́ ibo náà wá ti wá nílò nǹkan tí mo fẹ́ sọ yìí òkè àwọn tó wà nílé gan wọ́n tún jókòó wọn jó wọ́n tún jókòó pé ibo ni yèyé fẹ́ gbé wa yà sí lónìí bẹ́ẹ̀ ni ẹ wọ́n jẹ́ dárúkọ àwọn àlejò mi mo ní àjìjàngbara obìnrin Elizabeth Ọ̀báyọ̀mí àjìjàngbara ni wọ́n lóye kọ́kọ́ lo àjìjàngbara ṣùgbọ́n iṣẹ́ tó rí yọ̀ wọ́n tó ń ṣe kó tó di pọ́n tí wàá mú iṣẹ́ àjìjàngbara yẹn lókun dúndùn kí n sọ fún yín ṣe rí àwọn eléyìí àwọn àgbọn abẹ́rẹ́ bíi kò sí bóyá ká tó mú ètò tó náà ẹ máa pẹ́ ó ti yẹ àwọn dókítà alábẹ́rẹ́ òun ni àwọn tí wọ́n tún wá jẹ́ àjìjàngbara bákan náà mo tún wá ní ẹni bí ènìyàn bí ènìyàn ẹ ti gbórúkọ yẹn dáadáa ẹ tún máa tutù gbọ́ ẹ tún rí wọn ní ọ̀nà míì lónìí Káyọ̀dé Olúwafẹ́mi àwọn jẹ́ àwọn náà pẹ́dẹ́pẹ́dẹ́ bíi tèmi ni wọ́n ó ti yé yín àjọ ń pèdè yẹn ni wọ́n tún wá jẹ́ àwọn tún wá ní nǹkan kan tó tún fi kún ní ẹ̀gbẹ́ ẹ fẹ́ mọ nǹkan náà à ń sọ̀rọ̀ nípa pé ẹ̀yin bá fẹ́ ṣe ìnáwó event planner ẹ fẹ́ kí gbogbo ẹ lọ kó dùn àwọn méjèèjì ni mo gbà ní àlejò lẹ́nà pé mi fẹ́ràn kí n máa ṣe ní takọtabo ẹ fẹ́ kí n bẹ́ẹ̀ níbi tí Káyọ̀dé Olúwafẹ́mi tí wọ́n táwọn ti ń dáhùn pé mo jù ú sí wọn mo ní ǹjẹ́ ìfẹ́ ṣe é pín ẹ̀yin náà wò ó lé pé ibo ni yèyé gbà wáyé ǹjẹ́ ìfẹ́ ṣó ṣe é pín Káyọ̀dé Olúwafẹ́mi ní why not kí ló dé kí ló fi ń ṣèyàn ó ṣe é pín wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ká báyà ní òtò ẹ̀jẹ̀ ní sùúrù ń bẹ̀rẹ̀ náà àwọn aráalé yóò bá ní ṣe kí ni
àjọ gbọ́ bó ṣe ń lọ àti níbi tí ajìjàǹgbara Ọbáyọmí Elizabeth táwọn ti ń dáhùn tí wọ́n wípé níbo la ti fẹ́ kún kíyàn kan wọ́n bá mi pín o kíní kan ní ọba nítọ̀ it's okay ẹ̀yin náà ẹ dìímú láàrin ìṣẹ́jú kan bẹ̀rẹ̀ náà ẹ wá jájọ kọjá lọ sí ilé kájọ kọjá lọ sí ilé báyìí kájọ wá lọ nà níbẹ̀ fún àwọn aráalé ẹ tẹ̀ gbọ́ngàn náà kí là ń pè ní ìfẹ́ mo ní ǹjẹ́ ìfẹ́ ṣe é pín ìfẹ́ ni ohun tá a bá ní sí ẹnìkan àbí sí èèyàn púpọ̀ mi ní fẹ́ gbọ́ alákòókò mo fẹ́ mu pàpàpà àti wá ní a ní oríṣiríṣi ìfẹ́ àwọn èèyàn máa ní ìfẹ́ owó wà pé àmọ́ láìkí nígbà pé kí n máa wo Sodiq Bákínà torí owó tó wà lọ́wọ́ ẹ̀ ni o ni mo fẹ́ràn ẹ̀ mo fẹ́ràn owó wà lọ́wọ́ ẹ̀ èèyàn máa nífẹ̀ẹ́ èèyàn nítorí owó èèyàn máa nífẹ̀ẹ́ èèyàn torí ó jẹ́ gbajúmọ̀ béèyàn bá wo àwọn pèdèpèdè orí afẹ́fẹ́ wa ń bí yìí sìn kéèyàn ní pé nítorí pé ó jẹ́ gbajúmọ̀ lásán gbajúmọ̀ tó jẹ́ lásán yẹn gan mo ṣe kí ni mo ṣe fẹ́ràn ẹ̀ ẹlòmíì máa fẹ́ràn èèyàn nítorí pé ó mọ eré orí pápá ṣe tó máa ń pè ní sport activities bóyá pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni bó ṣe aláfọwọ́gbá ni ẹlòmíì máa fẹ́ràn èèyàn nítorí ìyẹn ẹlòmíì tẹ̀lé máa sọ pé tó o bá rí ọmọkùnrin yẹn ó mà dùn wò ó àgùntàṣọ lò mà ní tó o bá ti rí báyìí ẹlòmíì máa lóhùn fẹ́ràn ẹni yẹn nítorí ìyẹn ẹlòmíì tó bá rí ọmọbìnrin yẹn ọmọ dára tán ọmọ dára ó dẹwà ẹlòmíì nítorí ẹ̀ lòun ṣe kí ni lòun ṣe fẹ́ràn ẹgbọ́n lé ǹjẹ́ ìfẹ́ ṣé ó ṣe é pín ẹ jọ̀wọ́ wọ́n báyìí pé báwo wá ní ìfẹ́ láàrin lọ́kọláya bẹ́ẹ̀ ni àbí ọkùnrin tó ní ju obìnrin kan ǹjẹ́ ó ṣe é pín ìfẹ́ ẹ wo ẹ̀yin ará ilé ẹ báyìí tí ìjà kémi ó fà rẹpẹtẹ fún yín ẹ jẹ́ kọ́kọ́ jù sí àwọn àlejò mi ń lé ná ẹ jẹ́ ṣe báyìí okay wọ́n ti ní kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ obìnrin wọ́n ní kí n ṣe ladies first ẹ̀yin ará ilé ẹ̀yin àlejò mi ẹ kọ́kọ́ bá mi kí àwọn ará ilé kẹsàn-ojú wòye yín bóyá mo tẹ̀ parọ́ orúkọ yín ṣé mo gbà á. ẹ kú lé gbogbo ará ilé o. gẹ́gẹ́ bí olóòtú ètò wa ṣe sọ orúkọ mi ni comrade Ajìjàǹgbara Elizabeth Ọbáyọmí mo dẹ̀ ń fàkókò sọ fún yín wípé etí tẹ́ fi ń gbọ́ wa ò ní dí o ìfẹ́ ò ṣe é pín rárá o ìfẹ́ ò ṣe é pín. Olúwafẹ́mi Káyọ̀dé ẹ̀yìn ló bá dé ẹ bá ṣé mo gba orúkọ yín ọkọ bá mi sọ ẹ káwọn ọlọ́mọ mọ̀ pé mo gba ẹ bá mi sojú wòye yín. ẹ kú lé sà ẹ kú lé mà ẹ kú lé ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ kú lé ẹ̀yin àbúrò ẹ kú lé ẹ̀yin ọmọ. orúkọ mi ni Káyọ̀dé Olúwafẹ́mi. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí atọ́kùn ti sọ wọ́n ní ìfẹ́ ó wá ṣe pín àbí kò ṣe pín níhà tèmi mo sọ ní pàtó pé ìfẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́ ni ó tó pín fún gbogbo wa ẹ ṣé. ẹ̀yin ará iléeṣẹ́ ti gbọ́ báyìí ní ṣókí ni àwọn ra sọ ní tàwọn pé ó dá ẹ jẹ́ bẹ̀rẹ̀ báyìí lọ́wọ́ ọwọ́ ta ni kí n tẹ̀ jù sínú ẹ̀yin méjèèjì ẹ̀yin sọ pé ó ṣe é pín àbí orí yín náà ni kẹjẹ́ kí n ti bẹ̀rẹ̀ ó dá ẹ jẹ́ ká wá wò báyìí pé ká wá ní pé ẹ wá tẹ̀ wá gbọ́ ẹ méjèèjì mò ń jù sí o kẹ́yìn wá tẹ̀ wá gbọ́ pé àwọn ní àwọn madam kọ́ o pé ìyàwó yín pé ìfẹ́ tó wà láàrin wọn ń pín pẹ̀lú ẹlòmíì bóò lẹ́ ṣe gbà ìyá wa kọ́ wá ní dádì nǹkan ìfẹ́ tó wà láàrin méjèèjì wọ́n ń pín pẹ̀lú ẹlòmíì bóò lẹ́ ṣe gbà. ó yá ẹ shoot. okay God bless you ẹ ṣé ẹ ṣé gbogbo ẹ̀yin ará lé
tí wọ́n bá sọ pé aya ó pín ìfẹ́ pẹ̀lú ẹlòmíì, one kí n tó lọ sínú ìbéèrè tí a bẹ̀rẹ̀ yìí màá fẹ́ kẹ́ kọ́kọ́ jẹ́ kí a mọ kí ni à ń pè ní ìfẹ́ àti pé oríṣi ìfẹ́ mélòó ló wà. Oríṣi ìfẹ́ tó wà gédé ni mo kọ́kọ́ fẹ́ lọ tààràtà because wọ́n ti sọ fún wa nǹkan tí à ń pè ní ìfẹ́. Love is beyond ó ju ohun tí à ń fẹnu sọ lọ. Ó jẹ́ láti inú wá, láti inú ọkàn wá, tó ní ṣe pẹ̀lú omi ara àti ẹ̀jẹ̀, tó ní ṣe pẹ̀lú ohun gbogbo nípa tiwa, tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀dá ènìyàn. Ìfẹ́ pín sí ìpele mẹ́rin, oríṣi ìfẹ́ mẹ́rin ló wà. Ní èdè Gẹ̀ẹ́sì wọ́n á pè ní one is eros. Èyí jẹ́ ìfẹ́ láàárín lọ́kọláya. Erotic love. We have another way called philia. Yes. Ìfẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́, láàárín ọ̀rẹ́. Ìfẹ́ ọ̀rẹ́ mi mú, of course aláwọn èèyàn tájọ́ ṣiṣẹ́, ṣùgbọ́n àwọn kan máa mú gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Ìfẹ́ náà ló débẹ̀. And we have another one, we call it stooge. Love of parent, ìfẹ́ láàárín òbí sí ọmọ. And we have another one, which is the final, which is the ultimate. We have agape love. Ìfẹ́ mẹ́rin tó wà rí. Tí a bá sọ nípa ìfẹ́, tó máa sọ pé bóyá aya ẹni àbí ènìyàn obìnrin gẹ́gẹ́ bí aya nílé, ẹ jẹ́ káyọ̀ nínú ọ̀nà kó yé wa gé jálẹ̀jálẹ̀ pé ó ṣeéṣe kí ènìyàn ṣe àṣìṣe. Mo fẹ́ kó yé wa o, èèyàn ìyàwó ilé tàbí ọkọ lè ṣe àṣìṣe pé ó lọ bá ẹlòmíràn ní àjọṣepọ̀ kò túmọ̀ sí pé ó fẹ́ ẹnìyẹn. I don't want to mean ìfẹ́ kákan wo ní ojú kékeré, ká wo holistic, ká wo generally. Àìmọye àṣìṣe ni èèyàn lè ṣe pé obìnrin lọ ṣe àṣìṣe ó lọ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ní extramarital affair. Kì í ṣe pé ìfẹ́ ló ti ń bọ̀ ń bẹ̀ yẹn náà. Mo ní ìbéèrè kan bẹ̀ yẹn náà. Kí a tó dé ìgbà. Kì í ṣe pé ẹnìyẹn nífẹ̀ẹ́ ẹni tó lọ bá ní àjọṣepọ̀ ló fi lọ ṣe o. Ó lè jẹ́ àṣìṣe. Ohun tó ìdí rèé pé ní ọ̀pọ̀ ọgbà tí nǹkan bá ṣẹlẹ̀ a gbọ́dọ̀ wádìí. Bíbélì gan sọ fún wa pé ní pé ká wádìí gbogbo dájú kí a sì di èyí tí ṣe òtítọ́ mú. Kí ló fà á tó fi ṣe? So ẹ má jẹ́ ká mí ìsẹ̀ mọ́ra wọn. Ó ṣe àṣìṣe yàtọ̀ sí gbogbo ìfẹ́ ẹ̀ ló ìfẹ́ kọ́. So pé ẹ wá sọ pé ìfẹ́ ó ṣe bákan àbí bákan. Ìfẹ́ ó lè ènìyàn lè nífẹ̀ẹ́ oríṣiríṣi. Ìfẹ́ náà lọ́kọ́ ní sáyà. Ìfẹ́ ló ní sọ́mọ. Ìfẹ́ ló ní sọ̀rẹ́, ìfẹ́ ló ní sí àwọn ènìyàn ẹkẹgbẹ́ rẹ̀. So ìfẹ́, we must understand it differently, we must visit it holistically. A gbọ́dọ̀ tún palẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́. Ìdí àti túmọ̀ tí ayé fi rí bó ṣe rí lónìí ni pé a ti ní ìsẹ̀ mọ́ra wọn. Olúwa ràn wá lọ́wọ́, òṣìdádúró náà bẹ́ẹ̀. Ẹ ṣeun gan, ẹlẹ́ṣìdánú dúró ń bẹ̀ náà. Ẹ ṣeun gidigidi gan. Ìyàwó ọba yẹn mú. Ẹ dá wojú òye yín. Ẹ ṣe gan atọ́kùn ètò. Bàbá wa ẹ ṣe gan ẹ kú ohun. Ṣùgbọ́n ẹ ti ń mú ìpá, ẹ ti ń gbé fẹ́ pọ̀n o. Ìpá àtẹ̀pọ̀n kò dẹ̀ jọra wọn rárá. Wọ́n ní ṣé ìfẹ́ ṣe é pín? Kò sí ojú tá a lè fi wò ó. Kò sí grammatology tá a lè fi pè é. Ìfẹ́ tá à ń sọ nípa ẹ̀ ni pé ìfẹ́ as in ìfẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ pé is a feelings, is something, is an emotional thing. Kò ṣe é pín rárá. Ẹ jẹ́ ká wò lọ sí ọ̀nà tí ẹ̀sìn tún sọ níbi kan ó ní nílànà Islam pé tí ọkùnrin ó lè fẹ́ ju ìyàwó kan lọ tó bá lè ṣe déédéé ṣe é ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí ìwé mímọ́ yìí sọ ìbẹ̀rẹ̀ ni wọ́n múlò but ìtò fi kún pé tí wọ́n bá lè ṣe déédéé clause ti wà ń bẹ̀ wọn ò wò rárá but ìyẹn ló ń wò. Ìfẹ́ òun ṣe you can't love two people equally, kò possible. If you love somebody, ìfẹ́ ó go beyond gẹ́gẹ́ ìgbẹ́yìn náà ṣe sọ pé ó go beyond ojú tá a fi ń wò ó. Ó níbi kan nínú ìwé mímọ́ ti Kristẹni náà ó sọ wípé if you love me you keep my commandments. So tó o bá fẹ́ràn èèyàn asáré lọ ṣíìtì asáré lọ ṣáàtì o ti mọ̀ pé definitely tẹ́ni yẹn bá gbọ́
kíní yìí máa bà nínú jẹ́, ó lè fa a lot of havoc, ó tiẹ̀ ní lọ sí díẹ̀ rárá torí pé o nífẹ̀ẹ́. Ẹ jẹ́ ká tún wá fojú wò láàrin àwọn ọmọ tá a bí. Ania, mo nífẹ̀ẹ́ gbogbo àwọn ọmọ mi dọ́gbadọ́gba, ẹ má jẹ́ ká parọ́, kò ṣeé ṣe. Nítorí ìdí kan tàbí kejì a máa ń fẹ́ràn ọmọ kan jọ ọmọ kan lọ, bóyá nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò tá a bí, àbí irú ìrìn àbí ọ̀nà tí ọmọ yẹn gbà wá sáyé, ó máa ń jẹ́ ká nífẹ̀ẹ́ ọmọ kan jù kan lọ. Ọ̀pọ̀lọpọ̀ òbí mọ̀ ọ́ gbé pamọ́, ọ̀pọ̀lọpọ̀ àṣehàn wọn pọ̀ tó jẹ́ pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn tó bá wá bóyá 4 ni bóyá ní 5 ni, ọmọ tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò tó ń bí yẹn, ẹ jẹ́ ká analyze ẹ̀ báyìí, bóyá àsìkò tó ń bí èyí àkọ́bí bóyá kò sí rẹpẹtẹ lẹ̀ wọn ò rí kó mọ ṣe, bóyá gbà tó ń bí èkejì náà inú yàrá ti sọ lórúkọ, bóyá gbà tó ń bí kẹta ìyẹn wọ́n tiẹ̀ lọ sábúlé ni wọ́n fi bọ̀ àṣírí pé ìlú òkè la fẹ́ sọ lórúkọ káwọn ará àgbòrò máa mọ̀ pé wọn ò pẹ ẹran wọn ò pa màálù. Kó wá jẹ́ pé ìkan ńgbà tí wọ́n lóyún ẹ̀ báyìí níṣe ni yọ̀tọ̀yọ̀tọ̀ dáàdì rí kọ́ńtíráàtì, mọ́mì náà ríṣẹ́ tí gbogbo ẹ̀ ṣe, ọmọ yẹn ìfẹ́ tẹ́ ẹ ní sí yẹn ó máa wà níbẹ̀ pé torí pé ìrìn tọmọ yẹn rìn tó fi jẹ́ pé tí gbogbo wọn bá wá dà wá bọ́ ṣe pọ̀ tó yẹn tán, mọ́mì àwọn dáadáa wọ ẹ lọ ní sùúrù, ẹni sùúrù fàbúrò yìí kò ṣe pé ẹni sùúrù lọ fẹ́ sọ o, orí ọmọ yìí tó wọ lásùnkàn mí yìí tó mú nǹkan wáyé yìí ẹjẹ́ kọ́kọ́ fàbúrò yìí màmá fẹ́yìn màmá dẹ́yìn lóhùn létà. So ìfẹ́ ò ṣe é pín rárá. Ìkórìtà tá a wà yóò tó bá ń sọ tó bá tẹ́ yín lọ́rùn ẹ láǹfààní láti fi ẹ̀hónú yín hàn. God bless you, God bless you, God bless you. Inú mi dùn. bẹ́ẹ̀ mo sì ní ìbéèrè tí wọ́n máa bẹ̀ yín méjèèjì. Ẹ sọ nísinsìnyí pé èèyàn bímọ bóyá 3 4. Now ṣé òun á túmọ̀ sí pé because ẹni tó bí tó wà tí gbogbo nǹkan ṣe yọ̀tọ̀ mi ńgbà tó bí orí jẹ orí mu ìyẹn nìkan ló wá fẹ́ àwọn tó kù fẹ́ wọn mọ́ àbí báwo. Ẹ máa gbọ́. Now when we are talking about wọ́n máa sọ pé wọ́n pín pé nǹkan ìbéèrè tí à ń dáhùn ni pé ṣé ó ṣe é pín àbí kò ṣe é pín. Èmi sọ pé kò ṣe é pín. Ẹ̀rọ èmi wá ló ṣe é pín nítorí pé ìyàtọ̀ wà nínú pé kán pín kó má dọ́gba àti pé kán má pín rárá. Nǹkan tí ẹ̀ ń present fún wa ni pé kò ṣe é pín. Wọ́n lè pín ẹ̀gbọ́n èmi sọ pé ó ṣe é pín. Ìfẹ́ náà ni bàbá sì ní sọ́mọ ìkíní ìkejì àti ìkẹta. Òṣùwọ̀n wo lẹ fi fẹ́ wọ́n tẹ́tẹ́ fi ẹ̀gbọ́n ó lè nífẹ̀ẹ́ owó kan nítorí pé bóyá eléyìí aago 7 mọ́ ní kọ́ tilẹ̀kùn aago 7 kò tí lù ó ti wọlé nǹkan rẹ̀ ni ajágboro ni ìgbà tó bá wù ló máa tó wọlé. Those can be reasons tó bẹ́ wọ́n wẹ ní ìhà báyìí. Ẹ̀gbọ́n àwa Yorùbá àti gbogbo ayé la sọ pé ọmọ burúkú olọ́jọ́ títí ẹ̀ nǹkan tí ẹni kórìíra ọmọ yìí nǹkan tí ẹ fi láì. A sọ̀rọ̀ ìkórìíra o, ẹ ti ń ṣì mí gbọ́ o, ẹ ti ń ṣì mí gbọ́ o, nítorí pé ara kan náà ni wọ́n ti wá, there will still be close that special feelings ni máa wà ń bẹ̀, ṣùgbọ́n yẹn ṣì wà ń bẹ̀ pé ìtẹ́ ẹ fẹ́ràn yẹn ẹ wò ẹ má jẹ́ ká go religious o, but even the Bible said it nígbà tí Esau àti Jacob ṣe ẹmọ tó sọ ó sọ pé eléyìí mo fẹ́ ṣùgbọ́n eléyìí mo ẹ jẹ́ ká fi ilẹ̀ bẹ́ẹ̀. So definitely ọba tó dá wa gan there is preference yàtọ̀ sí pé ó fẹ́ ẹ̀gbọ́n mi mà ẹ̀gbọ́n mi gbogbo ara lé wọ́n ń gbọ́ yín lágbọ́yé ṣùgbọ́n ẹ ti ń pa ìpápọ̀ mọ́ ẹ̀pọ̀ hàn ẹ má ní ìsí ẹ má dàárín yẹn rú ìfẹ́ ò ṣe é pín ìfẹ́ ò ṣe é pín. Ó dá ẹjẹ́ ṣe nǹkan báyìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ mo mọ̀ pé tẹ̀yìn náà bá wò ó ẹ ti bó ṣe ń lọ kákàkiri ní ojú fọ́nrán ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ẹnujọ́ mẹ́ta níbi tí a ti mú ọmọbìnrin kan tí wọ́n ti kà mọ́ pé ní iléeṣẹ́ rẹ̀ ó ń ṣe wọlé wọ̀de bóyá lára àwọn kan nínú àwọn ará ibiṣẹ́ tẹ̀ bá wọ̀ ẹ́ pé lẹ́nujọ́ mẹ́ta ìṣẹ̀lẹ̀ yẹn ó ń fò fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ó dá irú ẹni yìí kí lẹ́yìn lè rò wípé ó bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣó pín ìfẹ́ ni àbí kò ṣe kí ni kò pín ìfẹ́ nítorí ìgbà tí wọ́n pe obìnrin tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ìránṣẹ́bìnrin wọ́n pe wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó lóun fẹ́ràn ọkọ òun àwọn àtàbá wo fọ́nrán yẹn ó ní mo fẹ́ràn ọkọ mi gidigidi gan-an ó sọ́lẹ̀ mẹ́ta mo fẹ́ràn ọkọ mi mo fẹ́ràn ọkọ mi ẹ má bínú orí ètò yóò fààyè gbà mí kí n sọ èbó èdè abínibí wa náà ni mo gbọ́dọ̀ sọ ó ní mo fẹ́ràn ọkọ mi mo fẹ́ràn ọkọ mi mo fẹ́ràn ọkọ mi ó sọ ní ìgbà mẹ́ta àmọ́ ẹ máa dáhùn sí o ohun tó lè bí mo fẹ́ mọ̀ mo ń ṣe kí ni
mò ń bọ̀ náà ẹja ṣe kí ni ẹja dókè lọ́hùn. bẹ́ẹ̀ ni ìfẹ́ bí èjì òwúrọ̀ ẹ mọ̀ pọ́rọ̀ ìfẹ́ là ń sọ mo gbọ́dọ̀ mú orin ìfẹ́ wá mo sọ ọkọ lẹ́ẹ̀kan gbà tí à ń lọ nínú ilé ní ẹ̀ẹ̀kan yẹn mo béèrè ìbéèrè kan mo sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mo mọ̀ pé iná ti rántí ìṣẹ̀lẹ̀ bó ṣe fò fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ lórí àwọn fọ́nrán lẹ́nujọ́ mẹ́ta yìí ní báyìí ẹ wá ṣàlàyé irú ẹni tá à ń sọ yìí ṣó pín ìfẹ́ ni àbí kò pín ìfẹ́ tá à ń sọ nípa ẹ̀ ẹ wojú ara yín. ìyá wa. kò nífẹ̀ẹ́ rárá bẹ́ẹ̀ ni kò ní ìfẹ́ rárá tó bá nífẹ̀ẹ́ kò ní pín ó pín ni. o ti ṣe pín yẹn. kò rárá kò ṣe pín àló ti ṣe pé ó pín kò ṣe é mọ́mí ẹ̀ sọ pé ó pín ni. kò ṣe é pín àló ti pín ìfẹ́ ò ṣe é pín tó bá ní lákọ̀ọ́kọ́ èyí tí wọ́n fi ní ó sọ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ pé òun nífẹ̀ẹ́ bóyá dẹ̀ ní níbì kan ní kòríta kan tó ti sọ́nù tí ò mọ̀ because ìtò bá nífẹ̀ẹ́ kò ní ṣẹ́rí is a feeling nǹkan tó yẹ pé ó wà ẹ̀rí pé obìnrin mi adédé dájọ́ kan àbí ojọ́kùnrin mi amórí sókè bá adédé dá rẹ́rìn-ín ó rántí ẹni tó nífẹ̀ẹ́ ó rántí ó rántí ìbálòpọ̀ kò ṣe that part o kò ṣe that part ó rántí relationship tó wà láàrin àná ó dẹ̀ rántí àwọn nǹkan táwọn ti jọ pín òun ló fi rẹ́rìn yẹn but definitely is that person ó máa mọ̀ pé immediately tó o bá ti sọ pé òun bẹ̀rẹ̀ sí pé kíní òun pé sọ́tún òun pé fún táyé òun pé fún dòwú that emotions tó ní tó fi máa ń dẹ́ jókòó tó ń dá rẹ́rìn tó máa rántí yẹn gbogbo kíní yẹn máa kú kúrò ń bẹ̀rẹ̀ ó máa kú natural death ni. calm down mommy calm down inú mi dùn nǹkan fún nǹkan tí ẹ sọ pé ìfẹ́ ṣe é pín we must understand ẹ wo pé kò ṣe é pín yẹn ìfẹ́ a sọ pé òun ni àkọjá òfin number one thing tó mú ayé tó so everything ló ni pé ìfẹ́ náà a ò gbúdọ̀ ṣáná ìfẹ́ pé ọ̀nà kan ṣoṣo báyìí ló gbà. nígbà tẹ́ máa sọ̀rọ̀ yẹ tún sọ ọ̀rọ̀ Ọlọ́run o ẹni ìfẹ́ ni àkọjá òfin singular náà lò fún o kò síbi tí wọ́n ti lo plural fún. ọ̀pọ̀ ni wọ́n sọ ìtumọ̀ rẹ̀ ni pé ló so gbogbo wa pọ̀ níláyé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ talaráyé gbogbo wa pátápátá gbogbo ènìyàn pátápátá ni kì í ṣe 200 million tí ó jẹ́ Nàìjíríà ẹ tún ti wá ní lórí ìkànnì tẹ́dẹ̀ yẹn tún ti yà lọ sáré àgápé o ó fẹ́ aráyé àgápé lọ́ọ̀fù ni ìfẹ́ Ọlọ́run nìyẹn bọ̀ kò ṣe irú ìfẹ́ tí a tún sọ láàrin ọkùnrin àti obìnrin ó tún ti yàtọ̀ gẹ́gẹ́gẹ́. ìfẹ́ ni ìfẹ́ ń jẹ́ ìfẹ́ ìsìfẹ́ ìsìfẹ́ love or you hate. nígbà tẹ́ máa bẹ̀rẹ̀ ètò yìí nígbà tẹ́ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ẹni nígbà tẹ́ ṣí dictionary yín ẹni ó pín sí ọ̀nà mẹ́rin oríṣi ìfẹ́ mẹ́rin ṣẹ̀ṣẹ̀ tó ní ṣẹ́ẹ̀rí ẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ kan ṣoṣo ló wà. ìfẹ́ kan ṣoṣo náà ni gbogbo
gbogbo ẹ̀ ó ní ìpele oríṣiríṣi ìpele ó pín sí mẹ́rin oríṣi ipa mẹ́rin ṣé ipa mẹ́rin ipa yìí tó lò ipa kan ló lò fún láti fẹ́ ìyàwó ẹ̀ sílé ìfẹ́ ni ṣé ẹ̀ gbọ́ mà ìgbà tó bímọ ipa ìfẹ́ kan ló fi ń bá àwọn ọmọ yẹn lò ìfẹ́ ni àbí ṣé ìkórira náà pè ẹ dá mi lóhùn. ẹ̀yin náà lè máa dáhùn ẹni tó sọ ìbò ní àná ẹ̀ ló túmọ̀ ẹ̀. àwọn ọ̀rẹ́ tó ń bá rìn ìfẹ́ náà ló ní sànà tó máa fi lé ẹ̀ sílẹ̀ lọ́pọ̀ ọ̀gbà tó máa lọ sílé wọn pé alágbájá òrí ẹbí iṣẹ́ ṣíwó rẹ̀ ẹni kò lọ sọ́dọ̀ àwọn ẹlòmíì ìfẹ́ náà ni so ìfẹ́ ó ní ìgàgà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà mẹ́rin ló pín sí ọ̀nà mẹ́rin ló yà sí so lára àwọn ìfẹ́ yìí ni a fi ń lò pẹ̀lú gbogbo ènìyàn list ẹ̀gbọ́n mà kò sí ènìyàn kankan ṣe ẹ̀gbọ́n mi life is not enjoyable in isolation. ẹgbẹ́ mi sí ohun tẹ fi ń sọ̀rọ̀ ẹ má bínú mo rí pọ́nrọ̀ yẹn ka yín lára ẹ jọ̀ọ́ ẹ fún wọn lómi tútù ìfẹ́ ò ṣe é pín mo sì wà lórí ibi tí mo dúró sí pé ìfẹ́ kò ṣe é pín ìfẹ́ ò ṣe é pín kò ní ga mẹ́rin ó ní ganga mẹ́jọ tẹ́ ẹ̀ sọ yẹn ìfẹ́ ò ṣe é pín ìfẹ́ nǹkan kan is a singular word so kò ṣe é pín kò ṣe é pín kò ṣe é pín rárá. màá bí ilé rẹ ti gbọdọ̀ dá mi lóhùn now ẹ nífẹ̀ẹ́ ọkọ yín àbí ẹ dá mi lóhùn. mo nífẹ̀ẹ́. ẹ nífẹ̀ẹ́ wọn àwọn ọmọ yín kọ́. mo lọ́ọ̀fù wọn. ìyàtọ̀ ìbò làwọn já sí o. àwọn ọkù yín àtàwọn sisters yín kọ́. ẹbí ni wá. ẹ nífẹ̀ẹ́ màá bẹ kórìíra wọn ẹ kọ́ bá mi sọ́fọ́ wàhálà ilé kọ́ máa gbọ́. ẹbí ni wá. a ní kẹ́ ẹ sọ́fọ́ wàhálà ilé kẹ́ sáà máa dá mi lóhùn tí wọ́n wá ṣe é wù kọ́ lẹ́wọ́ ìfẹ́. ẹ lè mú mi kúrò lórí ibi tí mo dúró sí ìfẹ́ ò ṣe é pín ìfẹ́ ò ṣe é pín tẹ bá rántí bá a ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nísìn ẹ ti ń yà lọ ẹ ti ń yà sọ́tún yà sósì a sọ̀rọ̀ ìfẹ́ bí o ìfẹ́ láàrin ọkùnrin àtobìnrin ìfẹ́ láàrin ọkọ àti ìyàwó. ìfẹ́ ni ìfẹ́ náà ni gbogbo ẹ̀ ìfẹ́ ni gbogbo ẹ̀ irú nígbà tẹ́yìn wá sọ̀rọ̀ ẹbí ń sìn ṣé irú ìfẹ́ tẹ́ ẹ ní síyàwó yín tó lè mú yín ṣe àwọn nǹkan kan pẹ̀lú ìyàwó yín ṣé ẹ lè ṣe pẹ̀lú ẹbí. no ìyẹn ni yàtọ̀ tó wà níbẹ̀ ṣé ẹ gbọ́ ìyẹn ni yàtọ̀ tó wà níbẹ̀ ìyẹn la fi sọ kó ṣe ẹ má jẹ́ kó yà sọ́tọ̀ ẹ má jẹ́ ó yà síjọra ìfẹ́ ò ṣe é pín. wọ́n súnmọ́ ara wọn ìjọra àtọ̀tọ̀ ètò tí wọ́n wà síra wọn. ìfẹ́ ò ṣe é pín kò dẹ̀ sí òṣùwọ̀n téèyàn lè fi wọ̀n tàbá ní òkè tí bá wọ̀n agolo kan bí dèríkà kan bí kó lè dọ́gba kó má ṣe kò ṣe é pín. ìyí tẹ́ tó sọ yẹn ìbéèrè fúngbà míì ni pé bóyá ó dọ́gba àbí kò dọ́gba kọ́ là ń sọ lónìí ó ṣe é pín àbí kò ṣe é pín ó ṣe é pín. ẹ̀yin wọlé ẹ̀ ń wò mí ẹ̀ ń wo àwọn àlejò mi ní ibi tí a jọ ṣe kí ni o tá a jọ já sí ní òní pẹ̀lú ètò ìjẹ́ iṣẹ́ ń darapọ̀ mọ́ ọdún tá à ń gbéyàwó ni pé ǹjẹ́ ìfẹ́ ṣé ó ṣe é pín tá a ti gbéyàwó lọ́tún tá a ti gbéyàwó lọ́sí àwọn aláyẹ̀mọ orí pé ara ilé náà ti fẹ́ dá sí ó kù ṣẹ́jú bẹ́lẹ̀ ń já díẹ̀ ẹ̀ láǹfààní láti ṣe kí ni o láti dá sí àwọn méjì tí ń jára àwọn lè kọ́ lọ pé ìwọ ní sùúrù kí la wí ẹ lọ́rọ̀ tẹ. oríṣi mẹ́rin ni. mi lè lè bribe mi lè tàn mí lè tàn mí ìfẹ́ ò ṣe é pín ìfẹ́ kò ṣe é pín àní kò ṣe é pín ẹ convince mi ẹ confuse mi ni ẹ convince mi kò ṣe é pín. because once you are confused then you are getting to confusion mo ti confuse yín nísìn I'm happy creating. rárá lórí ibi tí mo fi àdàgbé ètò yẹn rọ̀ sí ibẹ̀ náà ló ṣe wà kò ṣe é pín rárá kò ṣe é pín ìfẹ́ ò ṣe é pín ìfẹ́ ò ṣe é pín tẹ bá pín sọ́nà mẹ́jọ tẹ fi sí ganga mẹ́ẹ̀ẹ́dógún tẹ fi sí kẹ wá kóbìnrin mẹ́ẹ̀ẹ́dógún jọ ẹ find out pé ẹ pa kan lára ó dàbí pé èèyàn ní òun fẹ́ múlé mọ́kò ni òun ò fẹ́ kíkan yẹ ìkan á yẹ gẹ̀rẹ̀ níta. oko náà ló máa ti kó nǹkan tó fẹ́ fi tún lè ṣe wá oko ló máa ti mú nǹkan tó fẹ́ fi tún lè ṣe wá a máa fọwọ́ wẹwọ́ báyìí lọ́wọ́ máa fi mọ́ tónítóní ó ṣe é pín ṣé bẹ́ẹ̀ ti gbà kó ṣe é pín. mi ò gbà ó mi ò gbà ibi tí mo dúró sí ni mo dúró sí torí pé kò ṣe é pín yẹn náà ni kò ṣe é pín ni. ẹja ṣe báyìí ná ẹja wá báyìí ná. bébí mi jọ̀wọ́ o jẹ́ ká jọ máa gbádùn
ọmọ yá yìí ló ń ṣe kẹ́ ọkọ rẹ̀ ẹlẹ́gàn bá ń tàn ẹ́ kó má ṣe gbà o. ìdùnnú ńlá ní bọ́kọ̀ káyà kó mọ̀ kẹ́ ọkọ oríire ló jẹ́ fáyà tó bá mọ̀ kẹ́ ọkọ o. ó ní tèmi ò àyà bí kẹ́mi gbọ́ tèmi o. gbọ́dẹ̀mí ẹ̀bẹ̀bí gbọ́dẹ̀mí o olólùfẹ́ o jẹ́ ká jọ̀wọ́. jẹ́ ká sọ̀rọ̀ pàtàkùn yé ìwà àyà mi. ìlọsíwájú ọkọ ó ń bẹ lọ́wọ́ aya o ìlọsíwájú aya o ó ń bẹ lọ́wọ́ ọkọ o. gbọ́dẹ̀mí ẹ̀bẹ̀bí gbọ́dẹ̀mí òye. ètò ní ojúkojú àwọn àlejò mi méjèèjì lẹ́yìn wọ́n jọjọ́ yẹ mi pé àwọn ṣe kí ni àwọn múra ara àwọn wá gidigidi gan ó dà mo ní ìbéèrè kan fẹ́ méjèèjì torí pé mo pọ́ ara lọ́nà tí ń pè mí ẹ̀yin táwọn lójú ọwọ́ Facebook ẹ má wọrí láìpẹ́ láì jìnnà yìí sìn èmi àti aláǹfààní láti bára wa sọ̀rọ̀ ẹ fi bó ṣe rí lọ́kàn tí ẹ̀yà fi síbẹ̀ fún mi èmi á máa kà á Adékúnlé Abógúndé òkè Ọlátúndé Síkírù Oyèbánjọ àti Abíọ́dún Lága àbí ṣáà má bínú sí mi o Isiaka ok bó bá yẹ jẹ́ I stand to be corrected ẹ jẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ méjèèjì báwo gan la ṣe lè pín ìfẹ́ tí ò tẹ́ èèyàn lọ́rùn ẹ̀yin sọ pé ó ṣe é pín ẹ̀yin ni mo darí ìbéèrè yẹn sí báwo la ṣe lè pín tí ó fi tẹ́ wa lọ́rùn. ẹ ṣe àtọkùn ìdí àti túmọ̀ tó fi dàbá ni pé kò wá fẹ́ tẹ́ wa lọ́rùn lóde ìsìn ni pé bóyá òye wa ni ò tó tàbí mọ̀ wa ni ò tó nígbà ìwáṣẹ̀ nígbà àwọn bàbá wa bí wọ́n jẹ́ ọmọdé tó yìí mo sì rántí pé nígbà tí wọ́n bí wa àwọn ọmọ abúlé làwa ọmọ oko làwa àwọn oko Ẹ̀gbá rí wa now dáàdi àwọn fámìlì àmọ̀ pé wọ́n máa nínú ilé kan ìyàwó mẹ́rin wọ́n dẹ̀ bára wọn gbé tí ò sí wàhálà tí ò sí hílà hílo nípa tìfẹ́ ẹ̀ẹ́dọ́mọ ìyálé mọ̀ yàtọ̀ sọ́mọ ìyàwó ṣùgbọ́n láyè sí i nítorí pé a ti gba ọ̀pọ̀ àṣà ọ̀pọ̀ iṣẹ́ àwọn Abáyọmí kí ló dé àti fi ń tú gbogbo ẹ̀ka wọ́n fẹ́ra wọn nífẹ̀ẹ́ ọ̀kan wọ́n fẹ́ra wọn lọ́kan wọ́n gbà á bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́ nìyí ṣùgbọ́n nísìnyí rọ no tó bá bí ọkọ bá ń wí àyàwó máa wí bí so gbogbo ẹ̀ ti tú àti ẹ̀ wọ́n tó máa ní lóde òní kí ló máa sọ. ìyàwó Abáyọmí. torí pé wọn ò ní choice ni láyé ìgbà tẹ́ ń sọ wọn ò ní choice kẹ. láyé ìgbà tẹ́ ń sọ yìí ayé sọ́nbà ń tẹ́mọ̀dì ok ayé fẹ́ mú mi gbé bọ́kẹ́tì sórí láti bí lọ sí gáràjì lọ pọn omi mú mi ok gone are the days ok ẹ̀yin fúnra yín tó bá ní kẹ́ ẹ padà sí ayé ìgbà yẹn ní ìsìn kẹ́ ẹ sọ fóònù nù kẹ́ wàá máa sanwó mọ́ọ̀dì jẹ́ lè ṣe. ewé kọ́nà ló nílò tiwa. kò ṣeé ṣe ni torí pé you can't love four people equally èèyàn méjì gan o lè fẹ́ràn wọn kó dọ́ ẹ jẹ́ ká tún padà lọ sínú bíbélì ẹ wo ọ̀rọ̀ Ádámù àti Éfà ńgbà tí Ọlọ́run dá wọn sínú ọgbà tí wọn ò dá kan mọ̀ tọ́ àwọn nǹkan kan wọn mọ̀ bóyá wọn wà hóhó torí pé wọn ò tí ì tán kínní ìwò wọn ṣà ń gbégbé ayé yẹn bọ́ ṣe rí ṣùgbọ́n ọjọ́ tẹ̀sù wọnú ọgbà tó fún wọn ní èso yẹn jẹ tí wọ́n jẹ báyìí tó ń rí pàwọn wà hóhó ibẹ̀ ni ìṣòro ti bẹ̀rẹ̀ ẹ ti padà síbòmí. ibẹ̀ ni ìṣòro ti bẹ̀rẹ̀ and ìṣòro yẹn bẹ̀rẹ̀ because ìfẹ́ wọn ó ti di pínpín
ìfẹ́ àkọ́kọ́ wọn tó wà lọ́dọ̀ Ọlọ́run tó dá wọn tí ò sí wàhálà tí ò sára mi wò wọ́n ti gba ohun tí èṣù sọ wọ́n ti gbà kó fáwọn lé ó ti wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí pín ibẹ̀ làdánwò ti bẹ̀rẹ̀ o ibẹ̀ ló ti di pé kóbìnrin máa fìdíra bímọ o ó ti di pínpín ibẹ̀ nìnira ti bẹ̀rẹ̀ o torí náà ìfẹ́ ò ṣe é pín ti di nítorí pé wọ́n pè náà nìṣòro ṣe bẹ̀rẹ̀. bí kámi dáhùn ẹni sùn ẹja ṣe bẹ́ẹ̀. torí pé wọ́n pè nìṣòro ṣe bẹ̀rẹ̀. ẹ wá sọ́dọ̀ mi ẹ̀yin méjèèjì ẹ ní sùúrù ẹ̀rọ náà mọ̀ pé bójúkojú ṣe máa ń rí nìyẹn tójú bá dẹ̀ sí kojú báyìí òtítọ́ máa ń ṣe kí ni ó máa ń fara hàn. ó dà ìyá ara lé mo mọ̀ pé tí ń pè lábẹ́lẹ̀ ó dà ẹja fẹ́yìn náà láǹfààní láti darapọ̀ mọ́ wa ní orí ètò 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009 wọ̀nyí ni ojú òpó tẹ láǹfààní láti fi kàn wá sí wa ní orí ètò ọ̀dà ẹ̀jẹ̀ ṣe báyìí. hello. ojú bá kojú. òtítọ́ máa fa ọ́n. lójú olóòtítọ́ o. ìgbésẹ̀ dára má jà látòkè gbódò. ẹ máa kábọ̀ sórí ètò máa. mo kí àwọn àlejò wa o. àwọn náà kí ni o. wọ́n tó ní látàárọ̀ o. ọ̀pọ̀lọpọ̀ ò ní dàrú o. àmín o. àmín. ṣẹ́ni ìfẹ́ ò ṣe é pín o. ẹ ṣeun. òun ni ó ṣe é pín bàbá ńlá irọ́ ni. kò sí bí ọkùnrin ṣe lè fẹ́yàwó méjì tó lè ṣe déédéé. ẹ ṣeun ìyá mi ẹ kú ohun ọpọlọ yóò ní dọ́bà. bàbá wa yé àtijọ́ tẹ sọ̀rọ̀ sáwọn ọmọ ìyálé ìyàwó yẹn. ẹ mọ̀ pé láyé ìgbà yẹn àwọn bàbá yẹn ti gbé ìbúra ńlá lẹ̀ fún wọn. tí wọn ní chọ́ọ̀chì láti yẹ. ta ló fẹ́ búra fákùnrin láyé ìsìn? ṣé wọ́n dé ẹ̀kọ́kọ́ wá pé kí wá búra bóyá máa ṣe ọmọ orógùn mi ní kábíyì ní kẹ́rù mi kí n kúrò nílé fákùnrin yẹn. torí mo ti mọ̀ pé ọgbà ìní ṣe déédéé. bẹ́ẹ̀ ni wọ́n lè ṣe déédéé. wọ́n lè fi táyé ìgbà yẹn wé táyé ìsìn yìí o. ìfẹ́ ìṣe pín rárá o. ẹ ṣeun ìyá wa ẹ ṣeun ẹ kú ohun. ok ìyá wa ló sọ̀rọ̀ ẹ ṣeun ẹ kú ohun. ọkùnrin máa pè nísìnyí wọ́n máa sọ pé. hello. hello sir. hello sir. ẹ kú ètò. ọlọ́run mà ló tó. lágbára ọlọ́run ìjọ ọlọ́run ní ti ayé wa sílẹ̀ o. àmín. èmi ní alàgbà owó agbára láti oko fílẹ̀ fíbùdó. à ń gbọ́ yín sà. ṣe rí ọ̀rọ̀ ìfẹ́ láàárín ọkùnrin àti obìnrin ó yàtọ̀ gédéńgbé. ẹ ṣeun sà. kò ṣeé pín. kò ṣeé pín. ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún wa gẹ́gẹ́ bí Yorùbá ọ̀tọ̀ ni kéèyàn ó fẹ́ràn ènìyàn ọ̀tọ̀ ni kó nífẹ̀ẹ́ ènìyàn. mo rò pé nǹkan mi yé. àgbọ́yé sà. ṣé rí love tí àwọn olóyìnbó ń pè ní love òun ni Yorùbá ń pè ní ìfẹ́. ṣé wá rí ìfẹ́ hàn likeness nìyẹn. mo lè láìkí yín ní o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ yín bí mo ti tọwọ́kùnrin lè ní obìnrin lẹ́yìn ìyàwó mi ni mo gbọ́dọ̀ nífẹ̀ẹ́. sọ̀rọ̀ mi lè níbẹ̀ yẹn ìfẹ́ ò ṣe é pín. ẹ ṣeun kò gan. ṣe é pín ìfẹ́ ò ṣe ìyàtọ̀ bá wà láàárín likeness and love. ìfẹ́ náà yàtọ̀ sí ìfẹ́ mo fẹ́ràn ènìyàn ó yàtọ̀ sí pé mo nífẹ̀ẹ́. hello. hello. hello ma. yes ma. mrs ọ̀jẹ̀dàpọ̀ sọ̀rọ̀ láti Àjẹgúnlẹ̀ Àpàpà. àwọn pẹ̀lú yín mà. inú mi dùn tí mo wọlé sórí ọ̀rọ̀. ẹ káàbọ̀ mà. ẹ kú ètò. ọlọ́run ló tó. àmín. ṣé ẹ rí mo kí àwọn méjèèjì ṣùgbọ́n bàbá yẹn ti ń sọ pé ìfẹ́ ṣe pé wọ́n kàn ń parapiléètì ní gọ́màdínú ìfẹ́ láàrin ọkọ síyàwó pẹ̀lú ìyàwó ẹyọ kan péré èyí ni. tó bá ti di pé ìyàwó bá ti ń lọ síta tó ti lọ ṣe nǹkan ní ìfẹ́ yẹn ti di pípín nìyí. kò sí tó ń jẹ́ pé ìfẹ́ pínpín ìfẹ́ ẹyọ kan ló wà láàrin ọkọ síyàwó. ìfẹ́ fámìlì tó ń sọ àtìfẹ́ àwọn ọmọ yàtọ̀ ìfẹ́ láàrin ọkọ láya ẹyọ kan ló wà kò sí pé pín sí méjì ní ọ̀dọ́ ti dìbò yẹn kò sí pín sí méjì. bó ṣe rí gangan nìyẹn ìyàwó ẹ kú ohun. ẹ ṣeun gan ma. wọn náà lè máa sọpọ́ọ̀tì ó ti wà. hello. hello. hello ma. ẹ kú ohun ẹkú iṣẹ́ ẹ kú àtàrọ̀. yes ma. ìfẹ́
láíláíláí ìfẹ́ kò ṣeé pín nítorí pé láyé àtijọ́ ìfẹ́ wà ṣùgbọ́n nísìnyí kò sí ìfẹ́ mọ́ kò sí nǹkan tá a fẹ́ kí mọ́ ni. ìfẹ́ ti sá lọ ṣé èso pé o wọ́n nífẹ̀ẹ́ ti gba rí ìfẹ́ bá wà bàbá ò ní máa bọ́mọ sùn tí ìfẹ́ bá wà nàìjíríà gbọ́ àgbòmí tó ti ṣe rí tó kò sí ìfẹ́ ọlọ́run kó bá wa mú ìfẹ́ dúró. àmín. a lè pín kò ṣeé pín. ẹ ṣeun ìfẹ́ bá wà láàrin ọkọ níyàwó ìyàwó mi lọ́ta pé lọ yàlè. tí ìfẹ́ bá wà láàrin ọkọ pẹ̀lú ìyàwó ọkọ òní ní òun tún ṣe mistake láti lọ́gbọ́bìnrin ní ìsìn tó kò sí ìfẹ́ ọjà bọ̀. ẹ ṣeun gan. ẹ̀gbọ́n nǹkan tí wọ́n sọ. ẹ ṣeun ẹ ṣeun. hello hello sir a wà pẹ̀lú yín o. kí la wí sà. hello ma. hello sir. yeye ẹ kú ètò. ọlọ́run ló máa ń tó o. ọlọ́run ní palaka yeye o. ń bá mi ẹ̀kọ́. mo káwọn ọ̀jọ̀gbọ́n méjèèjì o. ẹ ṣeun sà. ẹ kú iṣẹ́ takuntakun o. ẹ ṣeun sà. orúkọ mi ni Babátúndé Fásunlé Amúnidára. ẹ ṣeun sà. bàbá wa ẹ mọ̀ bínú pé ibi tí mo fẹ́ bì sí yìí. ṣé rí ìfẹ́ láyé ìfẹ́ ò ṣe é pé o. ẹ ṣeun sà. ṣé rí láyé ìpàdé ìṣẹ́fẹ́. hello. láyé àtijọ́ òun la lè sọ pé ìfẹ́ ṣe é pín torí ìgbà yẹn lé ìgbà yìí náà ti sọ́mọ́rọ̀ ẹ ò rí náà ọmọ ìyálé mọ̀ yàtọ̀ sọmọ ìyàwó bọ̀tí lóde òní bàbá ìfẹ́ ò ṣe é pín o ẹ ò tí lórí ìfẹ́ ṣe ń lòfẹ́ lọ́wọ́lọ́wọ́ ìgan àti ìpín rárá ṣé ìfẹ́ gan wà ní ẹ jẹ́ ká fojú inú wò torí pé lórí èdè ṣe rí lóde òní ṣé ìfẹ́ wà ní ṣáà nífẹ̀ẹ́ láàrin ara wa ìyá lọ́wọ́jà lè rajà 2,000 naira ó ta 3,000 ṣẹ́fẹ̀ wà ọ̀wọ́n lórí ta ní wọ́n jẹun ẹ̀mẹ́ta lé wọ́n jẹun ẹ̀mẹ́rin tó má jẹ láàárọ̀ aláti lọ sàn alẹ́ tì ní alẹ́ àwọn orí kọ̀ọ̀kan jẹ ṣẹ́fẹ̀ wà ní kò sífẹ̀ẹ́ tó ìfẹ́ yẹn tábọ́ tó wá ní ìtótó wọn ìwọ̀n bàtà tó jọ ń mú ẹwọ́n lèjì ká tó wá ní ká tó jọ máa pín bàbá nǹkan dàrú o kò sífẹ̀ẹ́ o ìfẹ́ ìṣe pín rárá o kò ní bá. ẹ ṣeun sà ẹ kú ohun sà á máa rí yín bá o. ẹ ṣeun gan sà. hello. kò ká kó sọ pé kò sífẹ̀ẹ́ mọ́. hello ma o. sífẹ̀ẹ́ bàbá ó máa ṣe é pín. ìyẹn rí o. ó rebete. hello. ojúlé tó. ètò lójúkojú o. ẹ mọ̀ kó ètò. ọlọ́run mà ló tó o. ọlọ́run ní bàtùngbà jẹ́ o. bá mi ọ̀pọ̀ ìyá mi. mo kí àwọn àdètò wa o. akínyìn o akínyìn ìyá wa. orúkọ tèmi ni arábìnrin Fọlá ní gbólómọ́sù kúrò. ìyá wa màkúrọ̀ lẹ́ máa. èmi nìyẹn ìyá mi. ìfẹ́ ṣe é pín mọ̀nàkà yìí. God bless you ma. ìfẹ́ ṣe é pín mọ̀nàkà dáadáa gbá. 6-1. ìfẹ́ ṣe é pín o. 6-1. ṣé kí n ṣe àlàyé fún yín. àwọn náà ṣẹ̀ṣẹ̀ sọ. ẹ kú o. ìdílé ń já ẹ bá wa ṣàlàyé. ẹ máa gbọ́. ṣé ní sìn tẹ́ bá fi ọmọ mẹ́ta ìkànnì kájọ́nà ní wọn. ẹ dá mi lóhùn. bẹ́ẹ̀ni God bless you ma ọpọlọ yóò ní ẹ dọ́gba dá ma. mi lóhùn o. à ń da yín lóhùn mà. ẹ pín o. àgbọ̀ yín mà. God bless you. ẹ pín o. God bless you. ẹ God ṣeun bless you. gan mà. hello. 6-1. ẹ màkúrọ̀ lẹ́ sà. pásítọ̀ ọwọ́ Jésù ló sọ̀rọ̀ kí a ṣe ṣe jáde ẹ káàbọ̀ sórí ètò sá o. ẹ pẹ̀lẹ́ mà. ẹ ṣeun sà. ìfẹ́ ò sí pín. ṣọ́kùnrin ló sọ̀rọ̀. ẹ ṣeun sà. hello. àìsà à ń gbọ́ yín sà. ìfẹ́ ò sí pín. Kò ṣeé pín rárá. kò lè pín ìfẹ́ o báwo ni fẹ́ pín. tó bá jẹ́ ìfẹ́ òsì ìfẹ́ fẹ́ẹ̀kì ni wọ́n ń pín o. wọn kì í pín ìfẹ́ òtítọ́ wọn kì í pín ìfẹ́ ọlọ́run. kò lè pín rárá. ẹnì kan bá bàbá ṣe é pín irọ́ ló pa. bẹ́ẹ̀ ni irọ́ ńlá. ìfẹ́ pàǹtàkì. ìfẹ́ tọ́lọ́run ní sí wa gbogbo wa ló ní sí. ó náà pín. so ìfẹ́ ọlọ́run òrìjínà ìfẹ́ gẹ́gẹ́gẹ́ kò ṣe pín. ẹjọ́ bẹ́ẹ̀ nìkan bá pẹ̀lẹ́ ṣe pín irọ́ ni o ìfẹ́ ò ṣe pín. irọ́ ò dé dá. irọ́ ò dá. ṣùgbọ́n ọlọ́run fẹ́ gbogbo ara ọlọ́run fẹ́ náà. àwọn ó dà hello. ẹ tẹ́ wá fira yín wí ọlọ́run. lẹ́yìn jẹ́ ọlọ́run. ẹ kúrò lẹ́sà. ojúkojú lètò. ètò lójúkojú o. orúkọ tèmi ni bàbá láti asọ́nà. à ń gbọ́ yín sà.
bàbá wa ìfẹ́ ò ṣe ń pé o. kò ṣeé pín rárá ẹ ṣeun sà ẹ láti ilẹ̀ tó sà. ọpọlọ yín ò ní dọ́bà sà. ẹ ṣeun gan sà. hello. hello. hello sà. ẹ làkàrà sàkóò lẹ́rọ. àwọn màá nìyẹn sà ó. ojúkojú ẹ̀ṣẹ̀ o. yes sà. ẹ kú ètò. ọlọ́run ló ń tún ẹjọ́ bá mi yí rédíò yín lọlẹ̀ sà. kẹjá ṣe ń pápápá. ẹ wo orúkọ mi ní Sunday adáṣe ṣe mo ti pè yín. à ń gbọ́ yín sà. ṣé ìfẹ́ ò ṣe pé o. ẹ ṣeun sà. ìfọ́ lórí ẹ̀ rárá. ẹ ṣeun sà. bọ̀ ṣe ìfẹ́ òkú méjì fẹ́ kan ló wà ní ayé yìí o. mẹ́rin ni mo mẹ́rin. bá adé láyé ìlera àtẹ̀yìn ìjàfẹ́ oríṣiríṣi ìfẹ́ ìtàn ní gbogbo ilé ìdáfẹ́. ìfẹ́ ẹ̀tàn ní ló ń pín yẹlẹyẹlẹ. ẹ̀yìn kan ní kò sífẹ̀ẹ́ mọ́. ìfẹ́ ṣe ìfẹ́ wà tí ìfẹ́ bá wà ó máa ṣe ibi tó bá dẹ̀ wà kò ṣeé pín. nǹkan tó bá wà máa ṣe é pín. tí ìfẹ́ bá wà ó gbọ́dọ̀ ṣe é pín. kò ṣeé àti tó ṣe é pín pín. kò ṣeé pín. àmọ́ mo ló ṣe é pín. hello. ẹ ló máa ń. hello sà ó. ẹ kúrò lẹ́ o Tèmítọ́pẹ́ ló sọ̀rọ̀ látàgbẹ́dẹ́ o. à ń gbọ́ yín sà ìjọ bá mi yí rédíò yín lọlẹ̀ sà. Bẹ́ẹ̀ni ìfẹ́ ò ṣe é pín ọmọ ìjẹta fẹ́ra wa. ẹ ṣeun bàbá mi ọpọlọ yín ò ní dàrú. àwọn oríṣi ìfẹ́ mélòó ló wà. ìfẹ́ fẹ́ẹ̀kì ló ń pín. ẹ ṣeun sà ẹ ti sojú abẹ́ ń kò ní fẹ́ fẹ́ẹ̀kì. èwo ló tún jẹ́ fẹ́ẹ̀kì. kò tún tó lọ́ọ̀rìjínà tí ò ní fẹ́ẹ̀kì. nígbà tá a sọ pé oríṣi ìfẹ́ mẹ́rin. ìyá àwọn ọmọ lórí àwọn ọmọ láéláé. ìṣẹ́ tẹ́ ẹ rí tẹ́sí fẹ́ ìyá lórí sórí àwọn ọmọ. àtọ̀. ẹ láìkì àwọn ọmọ yín ni ìṣẹ́ tẹ́ ẹ fẹ́. afẹ́ wọn ni o. ẹ gbọ́. yes sir. ẹ bá ràn wá lọ́wọ́. àmì sà ẹ ṣeun ẹ kú òun sà. ẹja ṣe báyìí ẹja láìpẹ́ láì jìnnà à lọ sí ẹ̀ka ìyàrá ìròyìn wa tá a bá wá padà dé àwa mú láti bẹ̀ àwa ṣe kí àwa tẹ̀síwájú. hello. hello. hello sir. hello. ẹgbẹ́ tó. ọlọ́run ló ń tò. ẹgbẹ́ ṣe pín. ó ṣe é pín. ó ṣe pín. yes sir. ó ti wòye yín. christian gbogbo wọn ní ànábì Muhammadu ìyá Sallallahu alaihi wasallam. ànábì Muhammadu ó dẹ̀ ṣe déédéé láàrin gbogbo wọn fẹ́ gbọ́. bẹ́ẹ̀ ni sà. ó ti dé láàrin gbogbo wọn ìfẹ́ ṣe pín kọ́ńtẹ́tọ̀ nìyẹn ó dàbẹ̀ fún ètò. yes sir. ẹ ṣe bàbá ẹ ṣe bàbá ó ṣe é pín. ìfẹ́ òdodo ò ṣe é pín o. hello ẹ kúrọ̀lẹ́. ẹ kúrò lẹ́ máa. yín ni màá fi ṣe last caller ẹ bá mi ṣe pápápá máa. orúkọ tèmi ni mrs daniel láti Kúṣùrù. ìfẹ́ ṣe pín o ìdí tí ìfẹ́ ṣe pín ni wípé obìnrin ṣe ń ní ọkọ kan síbì kan tó dẹ̀ tún máa bímọ fún ẹlòmíì níta tó dẹ̀ jẹ́ pé òun ló mọ bó ṣe ń ṣe àyè yẹn nítorí tí kò fi ní ìfẹ́ ṣe pín. wọ́n ń pè yẹn nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́ ó lọ ṣe bísínẹ́sì ń bẹ̀ ni. bísínẹ́sì ẹ tún sọ ìfẹ́ lórúkọ mi. gbogbo yín ká dúró sójú ewé Facebook wa tá à ń fi bó ṣe lọ ní ojú tọ̀dọ̀ yín Adijat Mustapha ẹ ṣeun gidi gan àti ẹ̀yin tí mò ń wò ní ọlọ́kan òòjọ̀kan ẹ já ṣe gàyà lọ sí ẹ̀ka ìyàrá ìròyìn wa orúkọ tèmi ò yí padà yèyé olúwa ṣeun fún mi àjíbọ́sẹ̀ lèmi jẹ́ queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi báyìí lẹ fẹ́ràn kẹ́ máa pè mí ojúkojú lẹ́tọ̀ ètò lójúkojú.